ẹ̀yin ènìyàn mi tó wà nílé àti tó wà lókè òkun ẹ wò ó ẹ jẹ́ kí n sọ fún yín fún ẹ̀yin tẹ́ ti mọ orúkọ mi tàbí ẹ̀yin tẹ́ tiẹ̀ tí mọ̀ rí tẹ́ ń jiyàn sórúkọ mi ò yí padà o arábìnrin Àyàndọ̀tun Emmanuel òun ni gbogbo àwọn olólùfẹ́ mi mọ̀ mi Àyọ̀ká náà ń pè mí sí kò jẹ́ kẹ́lòmíì tiẹ̀ lè rántí orúkọ mi ṣùgbọ́n lónìí bàbá wa Ọ̀túnba Gani Adams ti ń ṣe ọjọ́bí ayẹyẹ ọjọ́bí tí wọ́n ń ṣe lẹ́nu kò ní dọjọ́ bí mọ́ wọn lọ́wọ́ lágbára Ọlọ́run wọn ní mọ̀sàrí àyà wọn ní ríkú ọmọ lágbára Ọlọ́run ẹ wo ẹ̀yin èèyàn mi tó wà nílé ní nǹkan tó dáa ká máa bára wa ṣe rèé ẹ jẹ́ dìde nígbà tí àwọn èèyàn ìkọ̀ọ̀kan ìgbèjì wa bá ń celebrate ọjọ́ orí wọn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa gbéra wa lárugẹ lágbára Ọlọ́run ikú ò ní pa wá báyìí gbogbo wa ẹ wò ó mo fẹ́ sọ nǹkan kan fún yín ẹ tún jẹ́ kí n sọ nǹkan kan mo fẹ́ ṣèké fún yín ni o mi tí ẹ fẹ́ kẹ́ tiẹ̀ má gbé ilé rárá tí wọ́n bá gbohùn èèyàn lẹ̀ báyìí tí wọ́n bá gbohùn eléré lẹ̀ wọ́n á jẹ́ kẹ́rí kedere ó máa yàn kedere kò ní ṣe bàlàbàlà rárá ẹ wo kì í ṣe pé torí pé mo fi ń gbé lárugẹ mo fẹ́ ṣèké nǹkan kan tẹ̀ mọ̀ lẹ́nu fún mi ẹ mọ̀ ó ti gba fíìmù mi ò ní tí sọ táìtù fíìmù náà wọ́n ti gba fíìmù mi o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ máa tẹ̀lé wọn lágbára Ọlọ́run a máa bá yín láyọ̀ ẹ̀yin náà máa rí wa sí rere. ẹ ṣe wá